tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú déédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán according to the time tá a bá bá yín. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ìrètí hope the new hope Tinubu àti original hope. Ẹ máa gbọ́ gẹ́gẹ́ bí ètò tí mò ń gbé bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wá wo fídíò yìí, àrà tí Tinubu máa fi wá dá láìpẹ́ lórí ọ̀rọ̀ ìrètí. Ẹ farabalẹ̀ wo fídíò bàbá yìí, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa ohun tó ń pè ní ìrètí, léyìí tọ́pọ̀lọpọ̀ wá ń sáré lé kìrìkìtìkìtì sí níjọ́sí pé hope renew hope, a ti gbàgbé hope jọ́sí hope 93 renew hope 23. Àti kí ni gbólóhùn tó ń pè ní ìrètí, kí ló máa ń fà á, kí ló máa ń mú wá, kí ìbò ní máa ń jáde ní máa ń bọ́ sí, ìyẹn ni pé kí ló máa ń gbẹ̀yìn ìrètí. Ẹ má sún fídíò yìí síwájú, ẹ farabalẹ̀ wò dáadáa kẹ́ ẹ sì gbọ́ nǹkan tí bàbá yìí sọ pé Tinubu yóò ṣe báyìí. Ẹ gbọ́ ṣó ṣeé ṣe ṣá kí epo Nàìjíríà kó padà sí 200. Ẹ gbọ́ mi, báwo ni ó ṣe rọrùn tó, tí ó sì dùn tó, tí orílẹ̀-èdè yìí, tí Bọ́lá Tinubu nínú ìrètí àwọn ọmọ Yorùbá tó bá pín orílẹ̀-èdè, tó yin orílẹ̀-èdè Yorùbá sọ́tọ̀, yóò ti rẹwà tó, yóò sì ti pọ́n létò. Ìyẹn yóò ṣe pọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu létò tó bá lè pín orílẹ̀-èdè yìí ní kíákíá. Yóò sì dára tó, yóò ti rẹwà tó tí àwọn gómìnà tó ń bẹ nípínlẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, tí wọ́n bá fọwọ́sowọ́pọ̀, tí wọ́n ń lé gbogbo àwọn karambani, tí wọ́n ò fààyè gba àwọn èèyàn bíi nínú ìlú wa mọ́. Ìrètí, ara wo gan ni ìrètí ń dá nínú ayé títì ẹ gangan tó fẹ́ wo fídíò yìí? Ara wo ló sì rò pé ó máa padà já sí? Ẹ wò, ẹ ní pẹ́ mọ wòlíì náà tí mò ń gbé bọ̀, Prophet Tèmítọ́pẹ́ Solomon ni. Ẹ bá ti ń wo fídíò bàbá yìí, ẹ dákun ẹ máa pe nọ́mbà wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ ń wò báyìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa pe bàbá pé bàbá, irú ìrètí báyìí lè mí rí. Àwọn ni ẹ pè wọ́n níjà lórí ohun tẹ́ ẹ bá gbọ́ nínú fídíò wọn. Ẹ gbọ́, kẹ́ ẹ máa wá béèrè fún àdúrà. Ìrètí wo ló wà fún àwọn Amẹ́ríkà, àwọn èrò tó ń gbèlú Amẹ́ríkà, àwọn tá a ti deport dé tó ti padà dé, ǹjẹ́ wọ́n sì ẹ̀ nírètí? Kí ni ìrètí wọn? Àwọn tí wọ́n wá bá lé, kí ni ìrètí wọn? Ẹ wò, ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ ń gbé yín lọ sọ́dọ̀ bàbá wa Prophet Tèmítọ́pẹ́ Solomon, kí wọ́n bá wa yànnà náà gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún wọn, àti ohun tó lúwa ní yóò ṣẹlẹ̀ látàrí ìrètí gbogbo àwa olólùfẹ́ Ọlọ́run, àwa ọmọ Nàìjíríà, gbogbo àwa ọmọ Yorùbá. Ohun rèé, tó bá jẹ́ pé àkọ́kọ́, bá mi subscribe sí channel yìí, bá mi share, kó dẹ̀ kọ́mẹ̀ntì jẹ́ ọ̀pọ̀ ń bẹ dáadáa. Ọ̀yá, ohun rèé, bá ń fohùn sí fún wọn nínú ilé. Ẹ kú déédé àsìkò yìí. Yes sir, Olúwa wà pẹ̀lú yín, gbogbo àwọn èèyàn káàkiri orígun mẹ́rin àgbáyé. Mo kí yín, ìyanu Ọlọ́run yóò ṣẹlẹ̀. Àmín. Lọ́dún yìí ò ní ṣàṣetì. Àmín. Ire máa tẹ̀ lọ́wọ́, ayọ̀ ẹ̀ dẹ̀ máa kún. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Bàbá, ọ̀nà tá a tún bá yọ lónìí tún yàtọ̀ díẹ̀. Gbólóhùn kan wà tí wọ́n ń pè ní ìrètí. Àwọn èèyàn máa sọ pé ìrètí, wípé ìrètí àwọn ti sọnù, ìrètí ti pin. Àwọn ń retí nǹkan, ṣùgbọ́n ó dá ẹjá bẹ̀rẹ̀ báyìí. Bàbá, kí ni ìtumọ̀ ìrètí? Ẹ rí, tá a bá ń sọ̀rọ̀ nípa ìrètí, ìrètí jẹ́ àfojúsùn èèyàn, ohun tí òun fojú ṣòfò lórí nǹkan kan àbí lórí èròǹgbà kan, wípé bó pẹ́ bóyá nǹkan báyìí yóò ṣẹlẹ̀, nǹkan báyìí màá lè ṣe, màá lọ bí báyìí, màá dẹni tó ní nǹkan báyìí. Ó ní ìrètí. Ọ̀rọ̀ Ọlọ́run náà yóò wé sọ fún wa nípa ọgbọ́n Sólómọ́nì pé bí ìrètí bá pẹ́, ó lè ṣe ọkàn ní àárẹ̀.
mo fẹ́ kí àwọn èèyàn kó mọ̀ wípé báwo ni o ṣe lè ṣe tí ìrètí ẹ tí ò ní mú àárẹ̀ bá ẹ, tí ọkàn ẹ ò ní rẹ̀wẹ̀sì. Ọ̀nà kan ṣoṣo ṣe rí tí ènìyàn bá lóun nírètí tó náfojúsùn kan pé nǹkan báyìí ó ṣe báyìí, tí ìrètí ẹ ò bá ti sí nínú Kristi, tí ìrètí ẹ ò bá ti sí nínú báyìí lolúwa wí, tí ìrètí ẹ ò bá ti sí nínú ọ̀rọ̀ Ọlọ́run, kò sígbà tí ọkàn rẹ ò ní ṣàárẹ̀. Ẹni tí ìrètí ẹ bá wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tó mọ̀ dájú wípé Ọlọ́run kò kì í ṣe ènìyàn tó máa ń parọ́, tó máa ń ṣèké, pé tó bá sọ yóò múṣẹ. Ó lè pẹ́, ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ábákúkù 2:3 sílẹ̀, bí ìrètí bí ìran náà bilẹ̀ pẹ́ yóò wá sí ìmúṣẹ. Ohun tí Olúwa sọ yóò padà ṣẹ, nítorí wípé ó ní bí ayé tilẹ̀ kọjá lọ, kí nínú ọ̀rọ̀ rẹ̀ kì yóò lọ láìṣẹ. Ohun tí mo fẹ́ kó mọ̀ ni wípé bó ṣe wò pé o fẹ́ jọ̀wọ́ gbogbo rẹ̀, o fẹ́ sọ ìrètí nù lórí ẹni pé ṣé Olúwa ló bá ẹ sọ? Ṣé ọ̀rọ̀ Ọlọ́run ni? Ṣé o rí nínú ìwé mímọ́? Ṣé ọ̀rọ̀ Kristi ni? Tó bá ti jẹ́ ọ̀rọ̀ Kristi, mú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ wípé Olúwa ṣe bí ọ̀rọ̀ rẹ̀ wípé o ní kí ó nínú ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ láìṣẹ. Ọ̀rọ̀ rẹ̀ sì fi yé mi wípé o kì í parọ́, o dẹ̀ kì í ṣèké. Ẹ wo, ẹ jẹ́ ká tún lọ sí inú Bíbélì, nínú ìwé Genesis. Sarah, ìgbà tí áńgẹ́lì jẹ́ sọ fún pé yóò bímọ yóò ṣe, ó bú sẹ́rìn torí òun gan ti wà nípò ènìyàn wípé kò sí ìrètí mọ́. Ohun tí ara ti sọ fún wípé ìrètí ti bọ́. Kí ni ohun tí ara? Ó ti dàgbà. Pírọ̀dù yẹn màmá ò ṣe menstruation mọ́. So tí ara ti sọ fún wípé bye-bye sí ọmọ bíbí, ó rẹ́rìn. Ṣùgbọ́n nígbẹ̀yìn Genesis 21, Bíbélì wípé lọ́ka màyà kàtàrú làbàkàsà, ìwọ tó jẹ́ àgàn mò ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́, ó máa ń fún àgàn lọ́mọ nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Àwọn èèyàn sì ń jẹ́rìí sí agbára Ọlọ́run. Ìwọ ló kàn, ìwọ ló kàn, ìwọ ló kàn, àní ìwọ ló kàn, ìwọ ló kàn. Ọlọ́run máa ṣe ẹ nínú, bẹ́ẹ̀ l'Olúwa wí. Olúwa sì ṣe gẹ́gẹ́ bí ó ti wí, Olúwa ṣe gẹ́gẹ́ bí ó ti sọ. Ó ṣe bẹ́ẹ̀ fún Sarah. Gbọ́ mi, Ọlọ́run dá lóhùn. Bó tilẹ̀ jẹ́ pé nígbà tí áńgẹ́lì yẹn sọ, òun rẹ́rìn torí kò gbàgbọ́ mọ́. Ìrètí ti bọ́ sọnù. Ṣùgbọ́n nítorí wípé Ọlọ́run gbọ́dọ̀ júbà ọ̀rọ̀ rẹ̀, ó ti sọ, kò dẹ̀ kí ń parọ́. Ohun tí ó fi ṣe ó wà ní ìkáwọ́ ẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ lọ wá irinṣẹ́ tí ó fi mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Bó ṣe sọ, Olúwa tì lẹ́yìn, ó sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. Tí ò nítorí náà, obi tí ìrètí ẹ bá ti wà nínú ọ̀rọ̀ Ọlọ́run, tó wò gbígbá tó wò sósì, tí ohun tí ara ti ẹ sọ fún ẹ pé kò sí ìrètí mọ́, padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ wòlíì ló sọ fún ẹ pé nǹkan báyìí, tó bá ti jẹ́ pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni nítòótọ́ lẹ́nu wòlíì yẹn, yóò ṣẹ. Nítorí wípé Bíbélì wípé Psalm 29, ó ní ọ̀rọ̀ Olúwa, ó ní ohun Olúwa ní agbára, ó ní ọlá ńlá, ó fagi Kédárì tilẹ̀ bá lónìí ya. So ohun Olúwa kò sí ohun tí kò lè ṣe. Ohun Olúwa ó jáde sí ọ ní wákàtí pé má sọ ìrètí nù. Ẹlòmíì ní ọ̀rọ̀ ọkọ ìdí ẹ̀ ti bọ́ wà lọ́kọ. Ó ní o ti ṣiṣẹ́ ọkọ ọ̀run, o ti ṣe kinní kan, wọ́n sì ní ẹlẹ́gbẹ́ ni ẹ́, wọ́n ṣe kinní kan sí ẹ, síbẹ̀síbẹ̀ o ì tí ì lọ́kọ. Báyìí l'Olúwa wí, ní ọdún yìí wàá di ọlọ́kọ láyé. Àmín. Ọlọ́run máa dá ẹ lóhùn. So ìrètí kò tí ì pin. Bàbá ẹ rí ni nígbà tí Pétérù tó ṣẹja títí gbogbo alẹ́, òru yẹn ló dẹ̀ ní pẹjapẹja yẹ kó rí ẹja. Bẹ́ẹ̀ni. Àwọn olùmọ̀wé nípa ti ẹja jẹ́ ká mọ̀ wípé alẹ́ yẹn gan ló yẹ kó rí ẹja. Bẹ́ẹ̀ni. Kò rí nǹkan kan. Ṣùgbọ́n kété Luke 5, kété tí Jésù sọ fún pé tì sí ibú, ó kó jáde lọ́pọ̀lọpọ̀. Ó ní Pétérù ní àti wà ń bì ti pẹ́ o.
ní ti àwa mọ̀ pé kò sí nǹkan kan bì ṣùgbọ́n nítorí wípé mo sinmi lé ọ̀rọ̀ rẹ mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ mo mọ̀ wípé ò lè parọ́ gbà tó ti wá sọ yẹn ọ̀rọ̀ tó sọ ó mú mi sínú ìṣe gbọ́ tí o bá fẹ́ rí ìyanu o gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ tó Olúwa sọ fi ẹ́ sínú ìṣe ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́ yẹn ó gbọ́dọ̀ mú ẹ sínú ìṣe o ní oníṣẹ́ lọ́wọ́ mọ́ o ti káàkiri o ti send application o ti send application mọ́ ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ẹ báyìí send another application tó máa send yìí o ní wàá fi gba iṣẹ́ lọ́sẹ̀ yìí lóṣù yìí Pétérù wípé ó ní torí wípé o ti sọ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ torí o sọ màá tì sí ibú ó sì tì ẹ wo ohun tó tẹ̀lé ìwọ náà ò ṣe gba wòlíì ní wòlíì tó bá gba wòlíì ní wòlíì ó jèrè wòlíì tó bá ṣe ohun tí wòlíì ní kó ṣe ìwọ náà ó jèrè wòlíì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ a ní mo ti ṣe ó ti ṣe táìmù ẹ̀ ò tí tó ń gbà yẹn ni báyìí Olúwa sọ fún mi wípé àkókò ẹ ti tó Bíbélì wípé ó ní make it all things beautiful at his own time nítorí wípé àkókò tí tiẹ̀ ti tó báyìí láti ṣe dídára fún ẹ Ọlọ́run sì ń bá ẹ sọ̀rọ̀ báyìí ó ní mo fẹ́ kínní ó já mi kulẹ̀ àjẹ́ni ò ní fẹ́ yàwó mọ́ ṣé bí wàá wá dá lọ ọjọ́ alẹ́ ṣé wọ́n nìkan ni ó máa jìrù dóródó nínú yàrá kó má lè rí ẹnìkan pè kẹ́nìkan kan má wà pẹ̀lú ẹ wá ní wàá máa dágbé ò lè dágbé lọ́wọ́ jáde gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí Ọlọ́run tó bá ti tẹ̀lé ọ̀rọ̀ yẹn wàá rí wípé rere ni Olúwa ẹ wo nínú ìwé Matthew 9 obìnrin oníṣù ẹ̀jẹ̀ yẹn Bíbélì wípé ó ló ti náwó fáwọn adáhunṣe ó ti náwó gbogbo tó ní ó ti ná ó túmọ̀ sí pé arábìnrin yẹn ti dé kòríta ìrètí ti tán kò sí ìrètí mọ́ bẹ́ẹ̀ ó ti ṣe gbogbo ìgbìyànjú náà ìwọ náà lè ti ṣe gbogbo ìgbìyànjú mo ti pè gbogbo wòlíì ó ì tí ì pè mí ó ti pè lágbájá àwọn yẹn ló pè ó ti ṣe ilé lọ ilé ibẹ̀ ló lọ àní ìgbésẹ̀ kan ni wàá gbésẹ̀ nǹkan kan ni wàá ṣe ọ̀rọ̀ kan ló kàn máa jáde láti ẹnu wòlíì ẹ lọ́nà ẹ̀ dẹ̀ máa là arábìnrin yẹn kò wọ́n pé òun ti náwó tán kété torí Jésù ó ìgbàgbọ́ yẹn wá sínú ẹ̀mí ẹ̀ ó ní tí n bá lè fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ òwò náà ohun tí mo fẹ́ kó nígbàgbọ́ pé tí n bá lè pe wòlíì Tọ́pẹ́ Solomon ohun tó bá ní kí n ṣe yóò yanjú ìṣòro mi. bẹ́ẹ̀ni. ìyẹn ló gbúdọ̀ ní ìgbàgbọ́ yẹn ló gbúdọ̀ ní kò ń ṣe pé kò sì máa ní ohun èrò àtijọ́ pé wọ́n ti ní kó gbé ìgbésẹ̀ báyìí kò bọ́ sí gbọ́ ètò máa gbé yìí ó máa bọ́ sí wá sí ìyìn Ọlọ́run lógo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ so ìrètí o gbọ́dọ̀ fi sínú ọ̀rọ̀ Ọlọ́run fi sínú ìṣe kí ni wòlíì ẹ sọ pé kó ṣe kí ni Ọlọ́run bá wòlíì ẹ sọ ohun tó bá bá a sọ wọ́n ṣe wà rí pé rere ni Olúwa so kò anybody tó bá rò pé ìrètí ti tán no padà sínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀kan náà lánàá ọ̀kan náà lónìí ọ̀kan náà títí ayé tí Olúwa bá sì ń ṣe ìyanu kí ló wá ṣe fọ́lọ́run gbọ́ jẹ́ n sọ kankan fún ẹ ní ẹ̀ṣẹ̀ mi pọ̀ kíní kankan odidi ìlú Nénéfè wọ́n ṣe Ọlọ́run bẹ́ẹ̀ni Olúwa rán Jónà àwẹ̀ ọjọ́ 3 péré ló ní kán gbà àwẹ̀ ọjọ́ mélòó 3 péré odidi ìlú nìyẹn o kí ni ìwọ náà wá wò pé ó ti kí ni mo wá ṣe fọ́lọ́run kíní kan mo ti ṣe lé odidi ó túmọ̀ sí pé Ọlọ́run fi yé wa wípé aláàánú lọ́lọ́run so lọ́tẹ̀ yìí kò ń ṣe àwẹ̀ ohun tí mo fẹ́ mú jáde ni pé kò ń ṣe gravity àwẹ̀ tó lè gbà lọ́lọ́run máa fi dá ẹ lò kò ń ṣe pé màá ní kó lọ gbàwẹ̀ 21 days màá ní kó lọ gbàwẹ̀ funfun 11 days rárá àánú Ọlọ́run sì wà síbẹ̀ àánú Ọlọ́run sì máa ń fọ́n níwọ̀n ìgbà tí odidi ìlú bá lè ṣe Ọlọ́run tó ní kán lọ gba àwẹ̀ ọjọ́ 3 péré kí wá ní ìwọ ṣe sí tí a fi fẹ́ sínú àwẹ̀ kó lọ kú tá fi fẹ́ sínú àwẹ̀ 100 days white tá fi fẹ́ sínú nígbà tó ní gba sámà lọ́wọ́ lọ tí a fi fẹ́ sínú àwẹ̀ 21 days bíríbírí kí ló fẹ́ kí ta ló ṣe ọfẹ́ jókòó dìde so gbogbo àwọn nǹkan wọ̀nyí
abo gbé àjàgà tí ò lè gbélé ẹ lórí. So tí Ọlọ́run ó bá ṣe nǹkan a ṣe níbi tí ó ti gba ògo, a ṣe lọ́nà tó lè gba ògo, kò ní ṣe pé kó máa rò pé agbára ẹ àbí àdúrà ẹ àbí àwẹ̀ ẹ ló mú ẹ ṣe. So kàn padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, wà rí wípé Ọlọ́run yóò ṣe ìyanu. So ohun tí mo fẹ́ sọ ni pé lọ ka Job 14:7, ìrètí wà fún ẹ. Ìrètí wà nígbà tó ṣì wà láàyè, ìrètí wà. Ṣé ọmọ yẹn ló rí mọ́ látọdún yìí, ó máa rìn wálé fún rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnìkan pè mí láìpẹ́, ó ní àwọn wá ọmọ kan kíní kan, mo ṣe lórúkọ Jésù mo sọ fún wọn, mo ní kò sọnù, ó ń pè mí padà, ó láwọn rí. Bẹ́ẹ̀ ó láwọn rí àwọn ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tí gbogbo nǹkan tí ayé ti dá nǹkan dúró fún, àdúrà ọjọ́ kan péré mo gbà fún ọ̀rọ̀ Olúwa fún mi láṣẹ. Mo ṣe gbà wọ́n ní àwọn ti pè máwọn kan ṣà ní àwọn wòlíì gan wọ́n ní wọ́n máa ń sá fọ́rọ̀ àwọn ni. Rí pé wọ́n ní ogun yín lé o, wọ́n wá wọ́nù àwọn pé káwọn jáwọ́ ń bẹ̀. Èmi ò gbàgbára lọ́wọ́ ẹnì kankan, mi ì gbàgbára lọ́wọ́ àjẹ́, mi ì gbàgbára lọ́wọ́ oṣó. Ọwọ́ Ọlọ́run Elédùmarè ni mo ti gbàgbára. Òun ló fún mi ní agbára, òun ló fún mi ní ìgboyà. So kò sí pé ìṣòro ẹ pé a wà sá nítorí ẹ, tí mi bá píkì kọlu ẹ mo bízì ni, tí bá dẹ̀ ṣe tán máa pí ẹ padà. So arábìnrin ẹ bá ní akíní application tó ti submit pé látọjọ́ òun gbọ́ nǹkan kan, pé òun máa ti gbọ́ nǹkan báyìí, pé wọ́n ti ní kó wá o. Bọ́lọ́run ṣe ọ̀rọ̀ kan ṣoṣo ni ọ̀rọ̀ tiẹ̀ náà máa jáde tó dẹ̀ máa yanjú ìṣòro ẹ̀, tọ́lọ́run máa fún ẹ ní òmìnira. So tí ohun tó nídìí ni wípé tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́ yẹn, wá fi sí ìṣe, mú ìgbàgbọ́ wọlé. Tí ìgbàgbọ́ bá ti wọlé, ìgbàgbọ́ dẹ̀ ní ìṣe ní ìgbàgbọ́. Mo fẹ́ kí nǹkan kan kó yé àwọn èèyàn. Kí ni mo pè bàbá? Ìṣe ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ ò ń ṣe nǹkan tí wà káwọ́ lẹ́rán. Ìṣe ní ìgbàgbọ́, wà fi ìgbàgbọ́ ẹ̀ sí ìṣe, wà dẹ̀ rí pé yóò dáhùn. So ìrètí wà fún ẹ, bẹ́ẹ̀ l'Olúwa wí, àlàáfíà ni fún ẹ. Tó ọ̀rọ̀ rẹ tún ti gbọ́ lẹ́nu bàbá wa lónìí lórí pé ìrètí, wọ́n ní ìrètí òpin òun, gẹ́gẹ́ bí mo ti sọ, wípé igi tá a bẹ́ lórí tóòrùn bá ti pa á tó sì ní ìrì díẹ̀, ó di dandan kó lè sọjí padà. Wọ́n ní kò sí ìrètí tó pin òun. Ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá wa Prophet Tèmítọ́pẹ́ Solomon lórí ohun tẹ́ ẹ bá ti ń kojú, gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ, kí wọ́n sọ kìkì àṣẹ ọ̀rọ̀ kan sínú ayé yín, káyé yín ó sì nítumọ̀. Títí ìgbà míì tá a tún pàdé, ẹ bá a subscribe sí channel yìí. Ẹ ṣé o, ó dàbọ̀.